àwẹ̀ ti dé ẹ bá wa yọ̀ mùmínì mùmínà oṣù oríire tá ń retí rèé ẹ wá ṣoríire. asalaamu alaykum warahmatulahi wabarakatuh. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ kí oṣù alápẹ̀lẹ̀ káàbọ̀. òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam sì sọ fún wa pé ká gbáradì bí oṣù yìí bá ti wọlé dé ká tẹ́wọ́ gbà láyọ̀ àtàlàfíà ká sì wá ṣe àwọn nǹkan tó yẹ lásìkò àwẹ̀ yìí a ti pèsè àwọn wáàsí ọlọ́kọ̀ọ́jọ̀kan kalẹ̀ kẹ́lẹ́ bá gbádùn lásìkò àwẹ̀ náà. gbogbo mùsùlùmí ọ̀lọ́ ẹ múra sílẹ̀ fún oṣù yìí ká má fi rókà bí èkejì tá oṣù yìí dànù. ẹ̀yin náà mọ̀ wípé oṣù ìfúnni ni oṣù tó ju gbogbo oṣù lọ ẹ sì máa wo Sunna TV Yorùbá ní gbogbo ìgbà ká lè jọ ṣoríire lórí ẹ̀ ni o kí Ọlọ́run Allah kó jẹ́ kárí oṣù ọ̀hún láyọ̀ àti àlàáfíà. iṣẹ́ ìwà láti ọwọ́ ojúlẹ̀ṣẹ́ Sunna TV Yorùbá. ahlan wa sahlan ya Ramadan shahru at-tawbati wal ghufran marhaban bika Ramadan Ramadan shahru adh-dhikri wal ihsan.